um, mo rí fọ́nrán Funny Thinker tó ń yànnà yànnà bọ́ tí mi ń gbàgbọ́. Ẹ̀gbọ́n Sunday Adéyẹmọ wà gbogbo ti gbowó, ẹ má bínú, mi ò tí gbà pé òótọ́ ni wọ́n ní ẹ ti lọ gba oyè lọ́wọ́ APC. Mo dẹ̀ mọ̀ pé kò lè possible, ẹ lè gbà láéláé. Mo fẹ́ kí fídíò mi yìí kó dé ọ̀dọ̀ yín, ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi, ẹ̀yin fans mi, ẹ bá mi share fídíò yìí. Mo fẹ́ kó dé ọ̀dọ̀ ẹ̀gbọ́n Sunday Igboho Adéyẹmọ wà. Tó bá yẹ pé lóòótọ́ ni ẹ bá gba oyè lọ́wọ́ Tinubu fún APC, ẹ fuck up gan, ẹ bójú ayé jẹ́ gan, ẹ jojú ayé gan. Bá kí lóòótọ́ bó bá rí bẹ́ẹ̀ o, ọ̀dàlẹ̀ nìyí. Dákẹ́ bá lọ tẹ bá ti pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn APC bẹ́ẹ̀ lọ rí oyè kan gbà, ẹ fuck up. Ṣé mọ̀ pé ẹ̀yin lẹ ń jà fún orílẹ̀-èdè yìí, Yorùbá nation, ẹ ti gbàgbé ni tẹ́ sọ wípé ẹ fi ojú àwọn olóṣèlú rí màbo tí wọn ò bá tún ìlú yìí ṣe. Ẹ̀yin kọ́ lẹ wà nílé tí wọ́n dí pàǹpà dígun wá bá yín lé, tí ìbá ìpọ́lọ́ ní ẹ̀mí yín lò ní ṣe mọ̀ pé ẹ bá ti dẹ́ni ilẹ̀ ṣá. Ìjọ ẹ̀kẹ́ yín tiẹ̀ lọ bá wọn Tinubu kẹ́tì ẹ̀ lọ́pẹ́ fẹ́ gba oyè kan lọ́wọ́ wọn pé ẹ fẹ́ ìgbọ́n fẹ́ wà lábẹ́ APC, irú owó lẹ fẹ́ gbà lọ́wọ́ wọn tẹ̀ tí ní o, ebi wo ló ń pa yín ná. Adéyẹmọ wà tí ó bá yẹ kó bẹ́ẹ̀ ló bá rí lóòótọ́ ẹ fọ́kọ̀ bùn ẹ̀dẹ̀ dojú ayé ìwà ọ̀dàlẹ̀ lẹ́wu yẹn. Ṣé mo lẹ́yìn lọ́sùn gbàdúmọ̀dé báyìí sì tẹ́ fi dá láwàdà ẹ̀dìyẹ, ẹ wá láwọn Funny Thinker àwọn aládùn sọ̀rọ̀ sí báwo wọn ṣe ní sọ̀rọ̀ sí yín ibi tó yẹ ká ti bá ọgbọ́n àgbọ̀dọ̀ bá gbọ́n bẹ́ẹ̀ náà. Ẹ ti gbàgbé àwọn ọ̀rọ̀ tẹ́ ti sọ sẹ́yìn tẹ́ni pé ẹ̀ nípa ìdàpọ̀ gbẹ́rẹ́ àwọn ọlọ́tẹ̀. Ṣé believe pé bóyá Tinubu fẹ́ tún Nàìjíríà ṣe ni? Tinubu ráyè ká ti tún Nàìjíríà ṣe, òun mẹ́kì orúkọ tiẹ̀ ní nítorí ọjọ́ iwájú ni èpò wá tún Nàìjíríà ṣe. Tí Nnamdi Kanu ò bá sí lẹ́wọ̀n ni ṣe mọ̀ pé àwọn Yíbò máa jàǹfààní Nnamdi Kanu. Ẹ̀yin lẹ jẹ́ Yorùbá tí àwọn èèyàn tún fẹ́ tẹ̀lé, ẹ̀yin náà lẹ tún wà lè pàdé pẹ̀lú àwọn APC tó lọ ń joyè. Ìjòyè tọ́ sí yín báyìí Adéyẹmọ, tó yẹ pé lóòótọ́ lẹ bá gba oyè lọ́dọ̀ àwọn APC, ẹ fuck up gan. Gani Adams ti tàbí pé òun lórílẹ̀-èdè Yorùbá, àwọn tí wọn náà àwọn ti jòdòdó wọn ò lè sòdodo. Ìjòyè kẹ́yìn náà ti wá pàdé àpòpọ̀ tẹ́ ẹ̀ ń sọ́jọ́ kí náà pé Gani Adams ò ṣe kankan, ẹ̀yin náà ti wá fẹ́ ṣe kankan, so ẹ̀yin náà ti wá lọ ń pàdé àpòpọ̀ sí torí owó ẹ lọ lè rẹ́pọ̀ pẹ̀lú àwọn APC. Tó bá yá ti bá bẹ̀rẹ̀ ti dalẹ̀ o, ẹni bá ti dalẹ̀ máa bálẹ̀ kú ni o. Tí ẹ bá lọ fọfọ pé ẹ̀yin ò sí pẹ̀lú APC mọ́, èmi pa aláṣẹ ni èmi ò dá lábàá o, sí pẹ̀lú APC mọ́ o, kàn gbé APC wọn kẹ stand pẹ̀lú Yorùbá nation yín jẹ́jẹ́. Tí ò bá ti rí bí Adéyẹmọ, ọ̀dàlẹ̀ balẹ̀ kú ni ẹ máa balẹ̀ kú o. Ó ti yé yín, ó bẹ́tà kẹ́ lọ fi oyè APC wọn lẹ̀ kẹ́dẹ̀ dúró lórí Yorùbá nation yẹn jẹ́jẹ́, kẹjẹ́ kí àwọn ọ̀dọ́ ìlú kan support kẹjọ máa lọ. Tí ẹ bá lọ gbé oyè APC kan, àwọn tó máa bójú jẹ́ máa pọ̀ gan, kódà gan máa sokùn mọ́ ilé wọn máa wọ yín gan, ẹ wà nínú ìlú àwọn tó fẹ́ yín mọ́. So ẹ jẹ́ bá mi ṣe fídíò yẹn kó dé ọ̀dọ̀ Ìgbòho ṣe ti gbọ́. So ẹ̀yin lẹ fún Funny Thinker láyè láti lè sọ̀rọ̀ kó jẹ́ bí